this, baby. Eti wa eti aja, ojú wa ojú ẹkùn. Ẹni kò mọ bí ẹ bẹ̀rẹ̀ ṣe kàn. Asaliku. Jíjí ló ń jí kíkọ́ ló ń tó. 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 Kíkọ́ ló ń tó. Oṣogbe wiri o. Àìsẹ́ oṣogbe wiri o. Ogun dábèdè o. Ọ̀lẹ́, kárí. Ojú ọba ń tọ́ sí ojú omi yẹ̀ wò bàbá. Omi yẹ̀ wò ètò bàbá. Àtúntà tí mo kàn lè. Mi ò rí nǹkan jẹ. Ọmọlẹ́ran mi ti ń jẹ gungun bàbá. Mo ti lówó rí náà. Náà mo ti powó ránṣẹ́ rí, mo ti rówó gidi rí, mo ti ṣe dáadáa, mo ti ṣe gbajúmọ̀ rí. Débùtì mi kan ti máa lọ ń gbòòrò. Àwọn máa ń ṣe bàbá tuálè fún mi. Bọ́dà sákì ọ̀hún gan ó ti fàyà mọ́ mi lára. Kò sí nǹkan kan mọ́, kò sí gá, kò sí go. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi bàbá. Tí nǹkan bá wọ́ ṣebíṣẹ́ kan ló ń ṣe tẹ́lẹ̀ ń gbọ́ lówó lọ́wọ́ ó sì padà díṣẹ́ ọ̀hún. Tí nǹkan bá ṣubú agbéró padà díṣẹ́ rẹ kan gbé tó ti bàjẹ́ látẹ̀yìnwá kan tún ṣe. Bàbá mi ò lè parọ́ fún yín o. Bí mo ṣe ṣubú tí mò ń gbèrò bẹ́ẹ̀ ló ń ṣubú padà. Ó ti ṣubú, ó ti sú mi, mi ò lè gbèrò mọ́ bàbá. Ẹ bá mi wá nǹkan ṣe sí. Ọ̀dà kí lo wá fẹ́ gan ní pàtó? Bàbá mo fẹ́ ṣoògùn owó. Tolé onídàáṣígì. Mo sì wà lórí Bàbá mo ṣì wà lórí ẹ̀. Mi ò tí kú lórí ẹ̀ rárá. Ẹ wò ṣẹ́rọ̀ tó wà nílẹ̀ yìí. Tá bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà 100. Tí wọ́n máa fi mi pẹlẹbẹ lílẹ̀ ni o. Bàbá ń kọ́ wọn rọrùn. Gbogbo ẹ̀ kàn ní tírátíra, gbogbo ẹ̀ le koko. Bàbá mo ti lówó rí náà. Ọmọ ẹlẹ́ran mi wá ń jẹ gungun. Ẹ wò bàbá tí má ṣe báyìí bá lọ kọ́dún ìlú kúrò kanlẹ̀. Bàbá èmi lè bọ̀ ọ́. ẹ̀mí rẹ̀ ò ní bọ́. Iṣẹ́ ìpààyàn ayọ̀ ni mò ń pààyàn àmọ́ kò burú oríṣiríṣi ajé ní bẹ́ẹ̀. Ìta bá fẹ́ ṣe fún abéèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ bóyá ẹlẹ́dàá rẹ̀ ọ̀wọ́ mọ́ kó má lọ bó sóde lára rẹ̀. Ẹ wò bàbá kò sí tí ò bá mi lára mu. Ètè bá nílẹ̀ ní kẹgbẹ́ wá kí lọ ni. Ọlọ́sọ̀ ni àwọn onílẹ̀ náà sọ mórí lọ́wọ́. Olúre sí wárí sí mi ní mọ́wọ́ ẹ̀rà ìjìdé ẹ̀yin lẹ́tẹ̀ ìkókò fà ládìí afúládìí tí ó gbàjámọ̀ ẹranko ládìí fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ sí è òjò tí ládìí bá fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ ẹran ńlá ní fi jẹ. Ògúndábèdè rè Ifá tó rọ̀ mọ́lẹ̀ dáre ni Ògúndábèdè olórí olè ní àrùn ó gba wájú kọ́lé alára ayé ò bá wí ó gbẹ ìkùlé kó ta jèrò ayé sọ̀rọ̀ rẹ̀ dárí ẹni bá ti dógùn dá ológun ilé gbogbo màlẹ́ wá wá bọ̀ Ifá àfà ló ń yàn yín ó lè lọ́ọ́ máa jà. Bàbá ẹ ṣe sùúrù. Ó lè bá o. Bẹ́ẹ̀ni. Bàbá mi lè jalè. Ẹ ṣáà rí ìgbà tí mo wọlé nǹkan pé ṣe ni mo tẹ̀rí ìwọlé. Báwo mi fẹ́ jalè? Kò possible náà. Nígbà tí mo fẹ́ para mi nìyẹn. Suicide nìyẹn. Màá lọ máa jalè. Wọ́n máa mú mi. Ẹ tó máa mú mi gan-an ní sáré kó tó mú mi. Wọ́n á pa olúwa ibi ṣíkì. Wọ́n á kàn roast olúwa ibi àsùn. Irọ́ o. Ṣé sùúrù ògùn ìwúwo ká wà roro ẹ là lọ̀rọ̀ tá a bá ti là á kè yéèyàn àwọn èèyàn méjì lọ́wọ́ wá tí ó máa ṣiṣẹ́ fún ọ. Èèyàn méjì. Bẹ́ẹ̀ ni. Ọkùnrin àbóbìnrin. Èyíkéyìí ọba rí bọ́jọ́kùnrin déédéé
wọ́n sì dúbìnrin òun náà dá àwọn èyí là á parí iṣẹ́ sí la tí wọ́n máa bọ̀ ṣiṣẹ́ tájú òfin máa wọlé. Mọ́lẹ̀ ti wá àwọn ẹ̀ débi ń sìn pápá iṣẹ́ tí wọ́n lọ àwọn máa lówó. Wọ́n lówó nǹkan kan lọ sí fún mi ọ̀ wà yàrá kan tó yà sọ́tọ̀ níbi ọba wà èmi ò ní ọ̀sẹ̀ yàrá tiwọn tó o bá ti rí yàrá yìí ìwọ pè mí tó ti ṣe tán èmi ò parí iṣẹ́ síbi bẹ́ẹ̀ wá gbogbo ọ̀nà kó o káwọn ọmọ ìwọ̀nù yàrá yìí ọba tán. Ó dẹ̀ lè jẹ́ anybody, ó lè jẹ́ family, ó lè jẹ́ bí, ó lè jẹ́ ara, ó lè jẹ́ ẹni tó kàn rìn lọ lórí títì. Ẹni rí i dájú pé ọkọ wọn wọnú yàrá yìí. Ìyẹn máa lè díẹ̀ o. Ẹjọ́ jẹun gbẹngbẹng yóò tilẹ̀kùn gbẹngbẹng ni. Àmàṣí náà ni. Ó ti tán. Ìyá yìí pọ̀ jù. Ọ̀ọ̀nì jẹ̀yà. Ọ̀ọ̀nì jẹ̀yà. Àmì. Tí wọ́n náà báyọ̀ báyìí. Ìgbọ́n ìyá yìí pọ̀ jù, mo jẹ̀yà yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n máa try. Gbìyànjú. Láìpẹ́ máa kàn sí i. Àmọ́ yóò ná ọ ní 50,000. Bàbá, nígbà tí wọ́n náà pọ̀ lọ́wọ́ tí mo wá yìí o. Nígbà tí wọ́n pọ̀ gan-an. Ó wárí ni. Bí a ti mú yẹn náà débi, àlọ́ ajé rẹ̀ ti bẹ̀rẹ̀. Bá máa wá náà ni. Ó wà ní. Àwárí lobìnrin wá nǹkan ọbẹ̀. Ìṣàlẹ̀ ni wọ́n ṣe báyìí bá lọ. Àwárí lobìnrin wá nǹkan ọbẹ̀. Bàbá, ẹjọ́ kọ̀ọ̀kan rí mi lójú. Ogún owó ni mo ní kẹ́ ṣe fún mi. Bàbá ń bá mi sọ̀rọ̀ ó lè fún ìkó ṣòlẹ̀. Ẹjọ́ báwo lè jọra wọn? Òkú papọ̀ mọ́yàwó. Ọ̀kárí. Òkú béèrè. Oṣó láṣẹ fún ọ. Oṣó lọ́sẹ̀ kìí sóògùn owó. Àṣẹ́sọ ajé fún ọ ni. Ìlà pẹ̀lógún dàbí ìdè tó rọ̀ mẹ́lẹ́dàá rẹ̀. Tó bá dóògùn owó, àìbéèrè lọ́wọ́ ẹlẹ́dàá èèyàn ká tó sí. Èyí tá a béèrè wípé sẹ́lẹ́dàá rẹ̀ rọ̀ mọ́. Tá a fi sẹ́sọ fún ọ yìí. A ní béèrè. A parí iṣẹ́ oògùn owó fún ọ. Ẹ̀yin ò sì lè. Àmọ́ èyí tá a ṣe fún ọ, oṣó lọ́sẹ̀ kìí sóògùn owó. Oṣó. He's very young. Hello, Abba. Yeah, I can hear you now. I am putting Akin. Oh, sorry. Mi mọ̀ pé wọ́n ló ń sọ̀rọ̀ tẹ́lẹ̀, mi mọ̀ pé Akin ti ẹni. I don't know mi wọ́n fi mo ṣe bí nọ́mbà ṣe sọ̀rọ̀ lórí fóònù mi. Oh. Kí la rí gbọ́ ọ? Ilé ìkẹ́kọ̀ọ́ wa lè mú kí la rí gbọ́. Ọ̀kan ṣe ni pé mo ní good news fún ẹ. Good news? Jọ̀ọ́ kí ni tèmi pẹ̀lú good news tó ní? No, good news eléyìí nǹkan tó máa pè mí àti ẹni o because mi lè pa fún ẹ mo ṣe iṣẹ́ kan sí iṣẹ́ yẹn dẹ̀rẹ̀ ló involve owó gidi ni. Ó lówó? Wow. Congratulations baby. Wow. Congratulations. So mo lè pé náà ma long time friend mi yẹn so mo pé ìwà ti ìdáyà kẹ́yìn méjì kẹ́ máa bọ̀ ní ti gbé jáde gbé ṣayé kẹ̀sì fàájì kẹ̀sì shopping because owó tó wà lẹ́yìn fún pọ̀ so nǹkan tó mọ tó rẹ̀ pẹ́ nìyẹn. Kó gbé wa jáde. Wow. Ṣé ká máa bọ̀ ń sìn ní àbí táìmù ò ní fẹ́ ká wá? So wọ́n máa bọ̀ ní mo wà ní so from here àmà ọ̀dà ọgbà wà gbé wa lọ. Okay. I'm bọ̀. Thanks so much, darling. I love you. I love you so much. Okay, mama tó dé ilé má pẹ́ o. So náà láti get ready kẹ́ tó dé. Okay, I'm expecting you get it. Yes.
méjì náà ni best option so bá ti dé báyìí ṣé bẹ̀rẹ̀ ni. ṣé mi tó pè mí ló pè Akim náà Akimi mi. Yeah, mo kàn wá nílé náà ni correct fún mi. Mo kí mi ti delete number ìgbà tí ò wúlò. Ṣàbọ̀tà pé Akim ló ń sọ̀rọ̀ kí mo ti gbóhùn ẹ̀ ṣáà pretend the next thing ó lóun ríṣẹ́. Nítorí ọkọ rẹ̀ bóyá bí iṣẹ́ kékeré kan lórí ó kàn ní òun ríṣẹ́ and again iṣẹ́ tó rí yẹn ó dà pé salary wọn bim ni torí bóyá ń sọ̀rọ̀ pẹ̀lú gara ni o. Àwọn ṣáà ní pé òun fẹ́ gbé mi jáde pọ̀ kó ṣe mi nìkan pé mo lè kó àwọn ọ̀rẹ́ mi náà wá sí o tó wáyé pé ó fẹ́ tẹ̀lé wa tó wáyé pé òun náà fẹ́ lọ ó tẹ̀ máa lọ náà. Yeah, I'm my best friend so òun ṣe ní pé kí n involve mi so lọ́múra. Èèyàn ìbẹ̀rù yín o ayé ló ṣẹlẹ̀. Akim ní this same Akim nígbà tó wà lọ́wọ́ ẹ jẹ bọ̀bọ̀ yẹn jẹ́ bó tẹ̀lé pé díẹ̀ mo rí jẹ inú ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ tó fi di ẹ̀dùn arìnlẹ̀ ìgbà tó di ẹ̀dùn arìnlẹ̀ tán ẹgbọ̀n bàtà yín ẹ kúrò mẹ́. Ọlọ́run tó wá gbọ́ àdúrà ẹ̀ báyìí ó tún rí iṣẹ́ arìndí ara ẹ̀ náà tó gbé fóònù tó pè ẹ tún ti ń lọ. Jọ ṣé ká má lọ kò ń ṣe pé mi ni mo pè náà ṣe bóun ló pè mí. wọ́n bíbí èmi bá bọ̀dọ̀ Akim yọjà rẹ̀. a ní kí n jẹ́ kí n ṣàlàyé nǹkan kan tí ò yẹ already bí mo ṣe ń fẹ́ Akim gan táwọn èèyàn bá jọ rí wa kankan máa ń believe pé torí owó mo ṣe fẹ́ ok fine olówó tẹ́lẹ̀ kò wá lówó mọ́ ọjọ́ ṣé kí n kú síbẹ̀ ni ok kò wá lówó mọ́ sí kí tí wọ́n máa fẹ́ ìyá méjì ò gbọ́dọ̀ jẹ́ mí náà. nísìnyí tọ́dẹ̀ ti lówó ṣe turn up ti bẹ̀rẹ̀ turn up bẹ̀rẹ̀ o gbogbo nílẹ̀. ó dẹ̀ mọ Akim bó ṣe máa ń náwó lavish spender ni so àtùpà tó dẹ̀ ti lọ mi tí ìrú èèyàn bíi tiẹ̀ so babe já lọ are you going. èmi mi ò kí n jẹjẹkújẹ. wọ́n fẹ́ lé ilẹ̀ jàre. wọ́n ní ká lọ transfer. wọ́n mi lè wait. and problem ẹni kó o wà o because tàbá dé tó bá bèrè owó náírà lọ́wọ́ mi I won't give you. before nǹkan. ẹ kí wọn lọ́wọ́. tó bá lè fẹ́ lọ opportunity ṣì wà ṣé máa lọ. èmi ní tìjú. a bá dé àní fún ẹni owó tá a máa mú wá. ẹ má wọrí Ọlọ́run á pèsè. ẹ kí wọn lọ́wọ́ èmi ò kí ń rìn pọ̀ mo ní tìjú. má dẹ̀ mú àwọn ṣùgbọ́n ń lọ. Hello, mo ti ń gbọ́ báyìí, mo ti ń gbọ́ báyìí. Ọbẹ̀ ti sọ báyìí. Gbogbo wọn sì ti wà ní sẹpẹ́. Ọ̀dà rí i dájú pé o gbé wọn lọ́nu yàrá tá a pèsè lẹ̀ fún wọn. Èmi ò bọ̀ ọ́n bẹ̀ ní ìsìn kan la. Dákun, mò ń bọ̀. Ìbà kọ́kọ́ délé ẹyẹ tó dẹ́tẹ̀ sórí òfurufú jágàdo agbẹ́kẹ́lò ní agbẹ́jẹ́mi ní mo wà nù kò dé ọmọ nílẹ̀ osùn lẹ́kẹ̀lẹ́kẹ̀ dé ọmọ nílẹ̀ fún ìpínkù àjẹ́ ò asàmìmí ò wọ́n sàmìmí ò wọ́n bẹ́kẹ́ lẹ́fí pọmọ lọ́mọdé jẹ̀yàn lẹ́fí dómi ọbẹ̀ nílàwẹ́lẹ́ tí pé aláyídà alágbàdà ògòdò aláyídà ló bí ẹnà alágbàdà ló bí ọgà ògòdò ló bí òun nípa mọ́jọ́jú agbára ọpọ́n lóde lẹ́yìn mọ́ torí ojú aṣọ àmúlòdè pa agbe ojú ẹ̀wọ́ ẹ̀ pa àlùkò ojú ọ̀sán ọ̀gbọ́dọ̀ pọ́ odídẹ rẹ. ṣé mo dúpẹ́ ilé wo ọ̀rọ̀ ló dá àṣẹ àbá tẹ parí iṣẹ́ sí ńlá rẹ kí mo wí tẹ parí iṣẹ́ sí ńlá rẹ kí mo sì ṣe lọ́wọ́ bí aṣọ tó ń bẹ lórí wọn inú àwọn òwúrọ̀ bá fẹ́ lọ ṣiṣẹ́ ọ̀sẹ̀ wọn kí mo wí aṣọ inú àwọn ọmọ nígbàkigbà tá a bá jáde tá a fẹ́ lọ ṣiṣẹ́ àmì àwọn máa sọ níbikíbi tó bá wà tí wọ́n fi darí wọn lọ́bẹ̀ inú wọn máa gbogbo gbà sọ yìí ó pélé ń bá wa. wọ́n sọ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ fẹ́ tó túmọ̀ sí pé wọ́n gbọ́dọ̀ pa àyàn bìbẹ̀ àwọn náà mú jẹ ní. kò sí wàhálà tí ó ṣe àpọ̀ yìí ọ̀dà èyí tó wá dàbí èèwọ̀ bíbẹ̀. èèwọ̀ bẹ́ẹ̀ ni
wọn ò gbọ́dọ̀ pàdé ìjẹ́rẹ́ kankan tí kò yà fún wọn. wọn gbọ́dọ̀ pàdé ìdùnnú kankan. bẹ́ẹ̀ ni. tó bá pàdé ẹ̀ ńkọ́. ayé òdùnkún fún ọlọ́jọ́ náà. ọ̀run àtayé ọ̀gá wọn dòdò papọ̀ wọ́n pè àwọn lẹ́jọ́ báyìí. kò sì wá ní dáa kọ́mọ àti ayé pé ẹjọ́ lórí ọ̀rọ̀ rẹ̀. àrùn la gbà. ká má pàdé ìdùnnú kankan. bẹ́ẹ̀ ni. ẹni wọn ṣe pọ́blẹ̀mù nǹkan ní ìyá ọmọ mi ní bàbá tó nǹkan dẹ̀ ní ìyá bàbá bí kan tó lọ tó ní inú ìrètí kan. ẹbí bàbá rẹ ní ìṣẹ̀jẹ̀ rẹ ẹbí ìyá rẹ ìṣẹ̀jẹ̀ rẹ àwọn àbúrò rẹ ìṣẹ̀jẹ̀ rẹ tó jẹ́ màlẹ́bí tó jẹ́ àwọn ọmọ àwọn ẹni kan. wọn lè pàdé wọn lè tí ì níyàwó wọn lè tí ì bímọ bá tẹ̀ fẹ́ fẹ́yàwó gan-an máa fẹ́ síbi tó jìnnà. wọ́n ṣe sọ pé àná pàdé wọn ò sì ní pàdé àwọn tó ní ayé ò jẹ́ ń pàdé o. àṣẹ bàbá. àwọn bá bọ̀ nínú ògùn dàgbẹ̀gbẹ̀ kí èjẹ́ kí fáwọn gbogbo ọjọ́ lè jẹ́ ń pàdé. àṣẹ bàbá. mo tún fẹ́ fi nǹkan kan kékeré kún. lójú kù. ọ̀pọ̀ fún ìbùrọ̀ sórí yàtọ̀ fún àìní àwọn máa gbé. rí i dájú pé ọwọ́ àyànkùnrin arúgbó tí wọ́n máa gbó rẹ̀ lóòrèkóòrè torí ó ṣeé ṣe tó dé kàn má gbèlé mọ́ ọdún kan ọ̀sẹ̀ kan oṣù kan kàn má wà lé mọ́ àmọ́ àjẹnú tí wọ́n gbọ́dọ̀ máa gbóhùn èèyàn. tí ìgbà tí ń lé àwọn tó wà lé àwọn wọ́n máa sọ̀rọ̀ fọ́kùnkùn sí wọ́n lè máa gbóhùn wọn. àwọn ìwà bàbá máa ṣe gbìyànjú lórí yẹn náà. wọ́n sì jẹ́ kẹ́jẹ́ rẹ̀ ó pàdé wọn. àwọn ọmọ lè pàdé. ọ̀dà ọtí tán bọ́ọ̀nù ọ̀lànà bọ́ọ̀nù ọ̀rọ̀ ẹ̀yìn àbúdé ẹ̀ṣẹ̀ ti parí. Etí wa etí ajá, ojú wa ojú ẹkùn. Ẹni kò mọ bí ẹgbẹ́ rẹ̀ ṣe lọ. Jíjí ló ń jí kíkọ́ ló ń tó. Jíjí ló ń jí kíkọ́ ló ń tó. Ram ṣe kò sí mà ó ti wá ń bí iṣẹ́ tó bá bí 1 minute mo tẹ bọ́tì mọ́tò gbọ́ ìgbà tí mo débẹ̀ yẹn tí mo gbà ṣé kò sí. irú tí mò ń wo yìí kọ ẹ lọ ṣé ẹ ṣú ọbí kò sí anything ibi yóò smile. Madam mo ti understand ẹ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ ẹ pẹ̀lẹ́ ẹ mọ̀ ṣe rẹ̀ ni pé tẹ́ ẹ bá máa tẹ́ ẹ bá sọ pé bá mo yájú ṣé ẹ lè ṣe ẹ̀kan tó ń ṣe yín pẹ̀lú mi. àbúrò mi ló sì ó ti wà lọ́sítì. Sorry. wọ́n lè ní ìtàlẹ̀ wá owó wá tọ́ka fi ṣe operation fún gbogbo ibi tí mo lè mọ ni mo ti lọ gbogbo àwọn èèyàn tí mo sì kán lè ràn mí lọ́wọ́ ni mo ti lọ bá ọkọ̀ sí ìdórẹ́dì láti help mi nínú wọn ẹni àti ẹnì kan lájọ wà lọ́dọ̀ bàbá wa kò sí níwájú kò sí lẹ́yìn kò sí owó kan lọ́wọ́ wa wọ́n dẹ̀ ti ní tàbá kó wá lọ hospital wọn ò lè bẹ̀rẹ̀ iṣẹ́ kankan lórí ẹ̀. pẹ̀lẹ́ má bínú ẹ jọ̀ọ́ tẹ́ bá máa irú sickness wo gan ló ń ṣe àbúrò yín. bọ́dí ti dẹ̀ máa ń lágbára díẹ̀ o owó tẹ́ máa ń dì láti ṣe operation yẹn máa pọ̀ díẹ̀ mà ẹ̀mọ̀ kan ló ṣẹlẹ̀ ṣé gbogbo àwọn tẹ ló ń bá yẹn náà everybody ni mo bí ìlú yìí ṣe rí kò sí kankan nílùú yìí mọ́ nípa mi tí mo bá yín sọ̀rọ̀ gan kóra ni mo wà ọlọ́run kò sí nǹkan gbogbo ẹ̀ ló ní tírátíra ṣùgbọ́n mo wish láti help yín ó ti whatever ní mind mo lè gba details yín wọ́n expect owó kan tó bá di alẹ́ ọ̀la ó lè test nǹkan tí bá lè ṣe lágbára màá ṣe fún yín ẹ má wọrí no ẹ má wọrí mọ́ ẹ má wọrí tó bá di ọ̀la lágbára lọ má wọ̀ ẹ́ kí n gbé yín kúrò bí ẹ jẹ́ ká lọ.
ògùn dábèdè o olórí olè níwàrún jíjí ló ń jí ẹ̀yin lẹ kólé alára ẹ̀yin lẹ kólé ajérò ẹ̀yin lẹ kólé ọ̀gùn àga iṣẹ́ ti dé báyọ̀ ọmọ aláṣẹ jẹ ẹ̀yin olè onídàṣíkí abífìlà yẹbẹyẹbẹ mo fẹ́ kẹ́ gbéra báyìí kẹ́ lọ sọ́dọ̀ Mr. Jude gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ pátápátá kẹ́ kó wá fún mi ní báyìí o kẹ́ má wàá gbàgbé kẹ́ bá ti débẹ̀ kẹ́ jẹ oúnjẹ yín níbẹ̀ o tẹ́gbẹ́ kò sóúnjẹ yín níbí ẹ̀jẹ̀ tèmi korò bí ewúro ó yá ìgbéra. Kí ni problem ẹ? Owó tí tún pé máa fún mi látàrí àná, àṣà ti do discuss ẹ̀ tẹ́lẹ̀. Mo bá ti discuss ẹ mo dẹ̀ sọ fún ẹ pé I have to do something. Tí bá dé màmá máa rí ẹ náà. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn o, bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn o. Kí ni nǹkan tó ń sọ náà? What part of am in haste don't you understand? Mo ti ní tí bá dé màá rí ẹ ṣé mi ò lè ṣe transfer ni. Bọ́ ẹ mọ̀ kí mo lọ sí school padà lé ni. Mo mọ̀ pọ̀ ń lọ sí school tó bá kúrò lẹ́yìn mi ò ní lè ráyè lọ sí school tó ní màá gbá ẹ ní. Kúrò fún mi kúrò lẹ́yìn fún mi. Má gbowó yẹn. Tó bá kúrò lẹ́yìn mọ́tò màá yí. Oh, serious. Abífìlà yẹbẹyẹbẹ. Etí wa etí ajá, ojú wa ojú ẹkùn. Ibi tí ẹ̀yin ríran dé, ìlọ́po méjì ẹ̀ làwa ń rí. A dé láti wá bá ẹ lálejò. Kú oríire o. Owó tó gbé dání gbé jáde ń sìn. Owó náà dà. Mo sọ bẹ́ẹ̀ náà, ara fún mi. Èmi tí mi ò dúró nílé. Ara fún mi. Àmọ́ kò yẹ ẹ̀yìn. Ẹnìkan kì í mú sọ. Tàbá ní a máa mú ọ̀la là mú. Ṣẹ́rù bí ẹgbọ́n ni, ẹ tí ì rí nǹkan. Iwájú lè wà máa bèrò. Ó ṣe gan ni o, mo ní kí n dúpẹ́ oore tó ṣe fún mi, mo really appreciate it. Ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ lára mi o, kò tá à ń sọ ẹ̀kọ́ lápá máa sọ, thank you. Nǹkan tí mo ṣe fún ẹ̀yìn kan kékeré nìyẹn. Ní àwọn tó pẹ́ kó tó mọ̀ tí ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ mi. Báwo dé wà lára àbúrò ẹ̀ gan sí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó ti fẹ́ bẹ̀tà nípa tó ti padà sí school. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyẹn. Tí o bá lè wà ní ọ̀rọ̀ tiwa, bá lè ṣe ọtí mo bá ẹ sọ láti jọ ẹ̀. Mo ṣì wà lórí ẹ̀. Akim, tí òun ṣeré ni ọ̀bọ̀ serious. Tí yóò sì náà wọn fi mú dákú ṣeré. Ok, mo ti fẹ́ bí ẹ ní nǹkan kan náà. Ibo ló ń gbé gangan àti pé iṣẹ́ wo ló ń ṣe? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé contractor ni mí. So Àbújá dẹ̀ ni mò ń gbé. So bọ̀ iṣẹ́ kan ló gbé mi wá sílùú yìí, but very soon máa padà sí Àbújá in the next 1 month or 2 months máa padà sí Àbújá. Ẹ jọ̀ọ́, ìgbà tó bá mú èmi tó wá fi mí lẹ̀ sí ìgbà tó padà sí Àbújá, jọ kí wàá ní kó jẹ́ tèmi. Àti pé ẹ̀yin ọkùnrin báyìí, ẹnu lásán lẹ máa níbi ìtajà kà. Tẹ́ bá ti fẹ́ gbá àwọn ẹ̀bà báyìí náà, òun lẹ máa ṣojú tútù. Tó bá di pé nǹkan tẹ́ ń fẹ́ ó tó yín lẹ́nu tán báyìí, ẹ̀yin oníjọ yín lójúmọ́. Ẹ̀wọ̀ ọkùnrin bà mí lọ́wọ́ yìí o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí èdè sọ yẹn pé àwọn ẹ̀yìn ọkùnrin, mo kì í ṣẹ̀yìn ọkùnrin. Mo kì í ṣẹ̀yìn, mo yàtọ̀ sáwọn ọkùnrin gan. Tí o gbọ́dọ̀ ṣe wá yìí máa tọ́jú ẹ, ó kàn lè tó máa fi tọ́jú ẹ. So tí n bá wà l'Àbújá, tí mi náà bá wà ń bí, so tí wọ́n bá ti ń fẹ́ definitely plan máa change now. So yóò tẹ̀ náà máa wá sí Àbújá every weekend. So wà lè ní problem now. Mo ṣàkàn tó fún mi pé pàṣẹ láti fẹ́ mi máa tọ́jú ẹ. Kò sí bàbá ẹ̀, kò sí problem mi tí lè sọ fún ẹ bẹ́ẹ̀. Màá ṣì gbé yẹ̀wò, máa gbé yẹ̀wò sọ́ọ̀tún, máa gbé yẹ̀wò sósì. So tí n bá ṣe yẹ̀wò sí, àwọn àjẹkùn. Ìdàgbẹ́ tó bá ṣe ń gbé ọ̀tọ̀ tó ń gbé ọ̀tọ̀ sí, jọ̀wọ́ má jẹ́ kó jábọ́ lọ́wọ́ ẹ̀. Má yẹ kó jábọ́ fọ́ o. Kò lè jábọ́, màá gbé yẹ̀wò dáadáa. Kò sí wàhálà, máa sọ kó sọ bẹ́ẹ̀. So báwo ni? Báwo lẹ́nu ẹ̀ báyìí? Ọlọ́run kò kó wa yọ.
Wàhálà. Ilé ni wọ́n lọ sí ìpín drop ẹ̀. Máa drop ẹ̀ ní. Okay. wá client tí mò ń bá sọ̀rọ̀ yóò dà pé mò ń waste time ni. Kò tẹ́wọ́. Kí ló dé? Kí ló ṣe ń gbé ṣẹlẹ̀? Kò yé mi, mo ń bá fà á pé kó tẹ́wọ́ kò tẹ́wọ́. Má bá fà á lọ. Wọ́n ṣe báyẹn kọjú sanwó náà, gbà mí máa ń take time, kò ní pé kò lè sanwó, máa sanwó. Ọmọ máa tẹ̀sán ọmọ náà ni o. Ṣé wọ́n gbàgbọ́ ọ̀rọ̀ Yorùbá ni? Wọ́n ní kò jẹ́ ń gbádùn obìnrin gbà fún. You continue now. Àgbà tètè mi náà mú mi sọ́wọ́ ọjọ́ kìnnà náà, ṣé ìwé ń kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni? Kí ló ń try láti sọ ẹ̀ náà? Ṣé mo fẹ́ ṣe jù kan tí mò ń ṣe náà lọ ni? Normal tí mo ṣe ń bá ṣé òun ni first client tí màá bá sọ̀rọ̀ ni? Tí mo ṣe ń bá sọ yẹ kó ti tẹ́wọ́ fún èmi náà. Ọ̀gá máa tẹ̀sán ọmọ nìjà rẹ̀. Kí tẹ̀sán ọmọ? Ṣé mo fẹ́ lọ gbé weight láti bá màyé sọ̀rọ̀ ni? Má bínú jọ, ìlú wo ló wà? California ló wà. Ẹ máa ń sọ California, mi máa ń gbó mẹ́lẹ̀ méjì. Ẹ náà máa bá ta lọ, má fọ̀. Mi ò ní lọ́ọ̀kì ní àbẹ̀wò ní gbogbo ilé báyìí. Ojú àlè gbogbo ilé. Mo ṣàkàn gbé bílì fún kò tẹ́wọ́. Ẹ gbọ́dọ̀ kó jẹun lówó lè ṣe ń kọjú tó bí. Tí wọ́n máa gbé fún, tí wọ́n máa gbé fún. AK money. AK. Ṣé wàá òkè? Àlàyé ńlá. Ìdán burúkú. Ìdán ni ẹ o AK. Àmọ́ kan ṣẹlẹ̀, owó kan máa jábọ́ lálẹ́ 100, owó yẹn dára gan ó ta bua. Ọlọ́run, so bá ti di ọ̀la, so a máa wọ club lọ, a máa pay town ní red, a máa ná owó wálé, a máa ná gidi. AK 100, Ọlọ́run. Àlàyé ńlá. Tí bá gbọ́ nǹkan tó sọ dáadáa, ìpele ní lálẹ́ yìí owó máa wọlé. Lálẹ́ yìí ó máa wọlé 100. Kí la fẹ́ dúró dọ̀la fún láti lọ sí club? Ṣé ká wọ ọbẹ̀ lálẹ́ yìí náà? Báwo ló ṣe mọ̀? Ṣé ká wọ ọbẹ̀ lálẹ́ ká jayé náà? Àbí? Ó wá dé bá ń lẹ̀. Tábà tí wà ń bẹ̀, a máa jẹ lọ. Tówó yẹn máa wọlé, àásán àti jẹ sílẹ̀, àti wá continue lọ. Wọ́n máa jẹ́ nìyẹn náà. Ọmọ ìṣẹ̀lẹ̀ ń gbé àṣẹ jẹ́ kó dọ̀là náà, kó yẹn wọlé ká tó lọ club, jẹ́ kó dọ̀là. Ọkọ̀ ìkéke sẹ́yìn, ó mọ̀ alẹ́ lówó yẹn máa dé. Ó sún ọ̀pọ̀ máa dé lálẹ́. Ọ̀pọ̀ ìmẹ̀ àti ẹ àní mò ń lọ. A lọ dúró dowó ní club. Wetin I do you? Kẹ́yìn ló máa jayé kí mi wà lé àbí? Ṣé fẹ́ lọ ni?
a ṣe bẹ́ẹ̀ fún ọmọ ìyá wa ní jẹ́ kájọ lọ sí ọ̀nbẹ bọ́dá ògùn. tẹ bá sọ pé ẹ̀ ń lọ sí club lálẹ́ ẹ máa lọ ṣùgbọ́n tẹ bá débẹ̀ tó yàn bá padà wọlé ọjọ́ lẹ wa o. Ọlọ́run jẹ́ kí wọ́n máa wọlé àárọ̀. èké ó ṣàṣe ti rí normal tó bá ní ó máa dé ni tó gbé tó ń sọ yẹn ń padà sẹ́yìn ní táwa ṣe gbà yà wá lọ dúró díẹ̀ bẹ́ẹ̀ ni wá owó yẹn bẹ̀rẹ̀ ló bá ti bá wa owó kódà mo ní síìtì bẹ́ẹ̀ àti wá lọ sí láìkí àwọn bàbá ń bẹ̀. Mo láìkí eré tó bá mi ṣe lórí. Gẹ́rà tọmọ kàtà ọmọ máa yẹ gbogbo máa lọ tì mí. Hello. Báwo ni? Ṣé wọ́n okay? Kí ló kórúkọ sí ẹ? First, my name is Flora. You can call me Sexy Flora. Yeah, and about the DM, èmi gbọ́ update yín. Mo gbọ́ pa yín gan kí tó DM. Jẹ́ mo fi wò mi jẹ́ bùdánù lélẹ́ yìí kò ní bá tèmi gan bá jẹ́ bẹ́ẹ̀. Ọmọ yìí dá. Sórí ibi tọ́lọ́run ṣorí fáwa ni kò sí nǹkan tá a fẹ́ tọ́lọ́run lè ṣe fún ọ ṣùgbọ́n nǹkan wà fún kì í ṣe obìnrin so mo ní láti fún ọ láwọn déètì kan tó bá wọ́ọ̀kì pẹ̀lú ẹ̀ dédé tó bá dẹ̀ wọ́ọ̀kì pẹ̀lú ẹ̀ you are free to go. Let's hear it. Sórí bí a ṣe jókòó yìí obìnrin mẹ́rin ní ilé tó wọlé ṣe pé mi náà náà wá rí òun mọ̀ nípa ẹ̀ so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó kéré. Ṣé ẹ tó bá jẹ́ yẹn ni àwa lóbìnrin gan alọ́mọ gan ṣé àwọn ọ̀rẹ́ mi sexy bookie vitamin mi ò lè fẹ́ just name it 2 some 5 some 3 some kí ẹ̀ ń sọ yìí. ọmọ yìí mọ̀ nǹkan gidi ọmọ yìí ló yẹ kó máa pè ní àmà piano. piano. lẹ́wọ̀n èdè à ṣòrí fún nǹkan tó sọ yẹn ibi ó dárúkọ àwọn ọ̀rẹ́ kan mo gbọ́ vitamin. Vitamin oh god. ṣòrí vitamin máa nídìí vitamin W. Oh, W. I'm not worried. I'm sure pé tí gbogbo ẹ̀ bá ń ṣẹlẹ̀ mi máa feel jealous or something. Don't play. Stop playing, darling. Come on, you go. Oja. I need the vitamin Q. It's not looking bad. Q. Yeah, now. Sorry for that number. Really? Yes, now. Sorry for 4430760. Baby, calm down. Sorry. Yeah, talk it. 4483076010. Bank you in here? FB bank. Alright. I know what I'm talking about. Yeah. So I'm gonna send this in. That's my baby. Oh, yeah. Hello, Lord, I 200 pa. Yeah, Like me. Ha! 200 pa. Oh, okay, go. Like me. Nice. Baby, jọ gbà. Merci beaucoup. Wá tó fẹ́ pa baby mi. Don't play. Die for the minimum, eh? Oh my god. Abi, ẹ ṣe jáde àbí? Ká wọlé. No, yeah, kò ṣe. Tó bá gbọ́ èmi lọ́kàn. No, Rasha. 200k. You smell good, baby. Oh, thank you, darling. Ṣé àbí kò di ọ́ Sultana lónìí? On savage. Iṣẹ́ tún ti já báyìí o. Jíjí ló ń jí, kíkó ló ń kó, olóró lè níwàrún. Ẹ̀yin lẹ kólé alára, ẹ̀yin lẹ kólé ajérò, ẹ̀yin lẹ kólé ọ̀gbun àga. Iṣẹ́ ti já báyìí. Ẹ̀yin olè onítàṣíkí, abífúnra yẹbẹyẹbẹ. Mo fẹ́ kẹ́ gbéra báyìí. Kẹ́ lọ sílé Madam Dúpẹ́. Gbogbo owó tó wà nílẹ̀ pátápátá kẹ́ kó wá fún mi. Ẹ má wá gbàgbé o, tẹ́ bá ti débẹ̀. Kẹ́ rí pé ẹ jẹ oúnjẹ yín, pé kò tó oúnjẹ yín níbí. Ẹ jẹ́ tèmi kóró bí ewúro. Ó yá ẹ gbéra. Ẹ ṣé o, kẹ́ má wá pẹ́. Kẹ́ ṣe ní kọ́mọ́ ń kóbó. Kẹ́ ṣe ní wàrà ṣèṣà. Tí mi bá kú lẹ́kọ̀ọ́. Sọ fún mi tí mi bá kú lẹ́kọ̀ọ́. Mo lọ sí bọ̀. Imagine. Can you just imagine? Ẹ ṣàmà bí ṣe bẹ́ẹ̀ síbẹ̀ pé mi ti bọ̀ṣọ̀ mi ti ṣàwá mi ti ṣe ẹni tèmi bọ̀ máa wọnú kíchìn náà sì máa sáré lọ dáná. Ẹ ṣàmà kí wọ́n tó lè máa bí yín mu mọ́. Mi ìmọ̀jọ́ jẹ lọ àbí ti fún lọ́rùn.
good for nothing but food àbí fẹ́ lọ dáná oúnjẹ fún mi ṣé mo bèrè oúnjẹ lọ́wọ́ ẹ̀ ṣé mo ní kó dáná oúnjẹ fún mi ṣé mo sọ pé bí n pa mí. mo ń sọ fún ẹ o mo ń sọ kó ṣèwọ kí ọwọ́ ìyàwó kó gbé pẹ́ẹ́lí ju ti ọkọ ẹ̀ lọ but you can't be using that against me. kí là ń sọ sí kí lẹ̀ ń sọ kí là ń sọ kí ṣé ti má ṣiṣẹ́ ni ṣé ti má ṣiṣẹ́ kájọ kan jókòó kalẹ̀ ni mo ní mo ronú kí ti máa lọ dáná lẹ́yìn oúnjẹ kí ló tún kù kí lọkùnrin mọ̀ kí lọkùnrin fẹ́ oúnjẹ àti tibí náà ni ẹ̀wọ̀n ti lọ sí kíchìn kí lọ dáná fún yín jàre à. lẹ́yìn oúnjẹ àti tibí kí lọkùnrin mọ̀ ọkùnrin tèmi wá yàtọ̀ sí yẹn ṣó ti yí ẹ. ẹ láìka tẹnumọ́ o ẹ máa láìka tẹnumọ́ o ọ̀rọ̀ tí ò tọrọ èdè máa fẹ́ lójú. kò sí problem. ó dẹ má bínú. àwa ni olè onídàásíkí abífìlà yẹbẹyẹbẹ lórí etí ìwà etí ajá ojú wa ojú ẹkùn ibi tí ẹ̀yin ríran dé ìlọ́po méjì ẹ̀ làwa ń rí adé láti wá bá yín lálejò ẹ kú oríire o. owó tẹ́ gbé wọlé dà. kò sẹ́ni tó gbówó wọlé. kò sẹ́ni tó gbówó wọlé. ìgò ló kó wa pẹ̀lú ìgò. kò sówó kankan ní. mo ní owó tẹ́ gbé wọlé dà. ó dà ìpẹ́ fẹ́ kú àbí owó tẹ́ gbé wọlé dà. àgbówó wọlé. ẹ gbówó wọlé ẹ gbówó wọlé. owó wà. owó wọlé. ṣe aráyé mi lóde kò sọ fún mi kó gbówó wọlé. mo ní owó tẹ́ gbé wọlé dà. ẹ̀jẹ̀ dákẹ́ ẹ̀jẹ̀ sí mi ẹ̀jẹ̀ sí èmi lójú bọ ẹ tún kàròyé. ó gbówó wọlé àbí. àgbówó wọlé. gbówó jáde fún wa. ṣe wá aráyé mi obìnrin báyìí kókó lè obìnrin ayé obìnrin ti ta. gbogbo wọlé. ó lóun gbówó wọlé. gbówó sùn jà. kí ló ń ṣe wọ́n. ẹ máa ní túrò. bó o lè mọ̀. dájọ́ kẹ́nu ẹ ta ló bẹ̀ sọ̀rọ̀. mo ní kọjá kẹ́nu ẹ. kí ló ń ṣe lè. mú ẹ ṣàánú ẹni sọ̀rọ̀ ẹ ṣàánú mi má gbọ́n fún yín. Nothing. Rico. Ó dẹ̀ ṣọ́ọ̀pù obìnrin lẹ́nu torí. Bẹ́ẹ̀ni sá obìnrin wọn sá. Really? Tí o bá rí wọn, ṣó dá wọn mọ̀. Ilé dáhùn ọmọ sá torí bí mo ṣe rí wọn gan ojú wọn ó look scary. Ìgbà tí wọ́n yìnbọn ni mo jáde síta mo kọ̀ lójú. Okay. Ẹ jà lọ. We'll find a way around it. Savings are recurrent. Savings. Akim kí ló tó ṣe bẹ́ẹ̀ yẹ látijọ́ tí o ti pe àwọn ọ̀rẹ́ mi Fèyí Ṣará àti Ìdáyà tó ti sọ fún pé o ti ríṣẹ́ o kọ́ wá bẹ́ẹ̀ ṣàjọyọ̀ o àwọn ọmọ yẹn lọ mi ò fojú mi kàn wọ́n látijọ́ yẹn mo pè é ìwọ náà ò gbé fóònù mi lẹ́tà nọ́mbà ẹ̀ ò lọ mọ́. ní o ṣe yìí ní sùúrù o mo pe àwọn ọ̀rẹ́ ẹ̀ báwo mi ì pé wọ́n nà ó ṣáà mo kọ́ tọ́rọ ẹ̀ ṣe fún mi egbò lóye kí n máa blame ẹ kí n máa bá ẹ jà pé pẹ̀lú gbogbo ẹ promise mi tó ẹ̀rẹ̀ fúfilẹ̀. Don't tell me that Akim má pretend fún mi ìwọ ló pè wọ́n lálẹ́jọ́ yẹn oníkọ́ wá bá ẹ ń lé bó ti ríṣẹ́ àwọn ọmọ ẹ̀dẹ̀ ní kí jẹ́ ká jọ lọ mí ìtẹ́lé wọn láti jọ́ yẹn mi ò rí wọn.
Fèyí máa ní sùúrù máa calm down náà mo ní mi ìpa àwọn ọ̀rẹ́ ẹ̀ ó lè sọ pé mo pè wọ́n mi ìpọ́n láti gbà yẹn tó ti fuck up mi ìpè ara mi ìtẹ̀yìn nọ́mbà ẹ̀ mọ́ gan bọ́sọ̀ ti block ní WhatsApp mo lè pé kò pí kọ́ mi máa sọ pé mo pè mí ìpè mo sọ fún ẹ̀ náà. o pè. mi ìpè ara mi ìpè mi tiẹ̀ mọ bí ara pàṣẹ ó mọ àwọn ọ̀rẹ́ ẹ̀ náà o báyìí kò ṣe mọ̀ wọ́n. ilé wa kóbókóbó ni wọ́n náà. ẹ bọ ìjọ yẹn bó ṣe ń receive call ló ń dárúkọ ẹ náà wọ́n ń dárúkọ ẹ àtijọ́ àtìgbà tá ti ń wá wọn lèmi ti lọ report lọ́dọ̀ àwọn ọlọ́pàá àtìgbà náà láti wà lórí kéèsì yẹn up till now wọn ti rojú tu ẹ. till now. yes. mo rí àbá tí wọ́n ara. honestly. ní ìpè wọn ò jọ. ní ìsìn tí mo ti fojú mi kàn ẹ́ báyìí àjọ máa dé police station ni. police station báwo. yes. ó tọ́ ọlọ́pàá ni. mo ní mo ti report ààrin wọn àwọn family ẹ wà lọ́rùn mi mi ì rí àwọn méjèèjì. ó mọ tó máa ṣẹlẹ̀ torí police station ẹ máa tẹ̀lé ẹ débẹ̀ láti lọ clear ara mi but kò ń ṣe nísinsìnyí because mo níbi tó wà important mo gbọ́dọ̀ di bye but first thing tomorrow morning màá gba nọ́mbà yẹn sìn so àmà débẹ̀ láàárọ̀ ọ̀la first thing tomorrow morning jọ. hey Akim make sure pé o pè mí o. má pẹ́ náà. make sure pé o pè mí o. má pẹ́ jọ. màá sọ fún àwọn ọlọ́pàá pé mo ti rí ẹ make sure pé o pè mí o. jọ̀wọ́ mẹ́sàn orúkọ mi pé mo pè wọ́n mọ́ òjò mi pé wọ́n. wọ́n ló pè wọ́n ọkọ ní kí n má mẹ́sàn orúkọ ni wọ́n ló pè wọ́n náà. sọ fún ẹ́sì pé mi pè wọ́n. èmi ìwọ ló ṣà ń dárúkọ lórí fóònù ìwọ ló pè wọ́n ìwọ ló wá bá. mo ti save number ẹ̀ máa pè ẹ́. ó dàbọ̀ make sure pé o pè mí jọ sórí ọlọ́run. bí o rí pé àgbà mi kẹ́ wọ́n lákòó bá wò lélẹ̀ torí ọlọ́run kí n pè láwọn làkà lọ police station kọ́ police ẹ̀ ni àbí tí wọ́n fún ẹ bá rí àárọ̀ ọ̀la bóyá kò ń ṣàyè yìí mọ́ kò ń ṣàyè ó lè rí àárọ̀ ọ̀la ó tiẹ̀ lè rí ni. wo mo bá fa gan-an tó bá nǹkan tí mo bá pọ̀ bọ́ ó ti fi mí lọ́kàn balẹ̀ ó ní òun máa pè mí ó dẹ̀ ti sọ fún mi pé òun máa tẹ̀lé mi dé station mo dẹ̀ wọ́n kẹ́ bóyá sọ yẹn fẹ́ ló ṣe. ó wà okay because èèyàn tá à ń sọ èèyàn méjì máa ní kò máa easy bọ́ ọkọ tẹ́yìn mi ṣàmọ̀ ni pé ṣó ṣàgbà nọ́mbà àti àdírẹ́sì ẹ̀ kò sí ká lè lọ́ọ́ ṣe bàbá wèrè fún ìyẹn gbogbo ló má ta o. Jesus. mi ò gba nọ́mbà ẹ̀ o. báwo ló ṣe ní gba nọ́mbà ẹ̀ èèyàn méjì mà là ń wá ìkó má kí ló ń sọ yìí náà báwo ẹ fẹ́ trace ẹni yìí. babe mi ò gba nọ́mbà ẹ̀ mo kàn rántí pé ó fún mi ní fóònù ẹ̀ mo tẹ nọ́mbà tèmi sí ó wá nù mà jeez mistake ò lè bàbá mistake ló ṣe kọ́ sí báàlà ok ẹni tá à ń sọ yìí báàlà ẹ fẹ́ trace ẹ̀ according to kan tó sọ fún mi èèyàn méjì là ń sọ yìí ó dídí èèyàn méjì níbo la fẹ́ wá wọn sí o dẹ̀ gba nọ́mbà ò gba address ok báàlà ẹ fẹ́ locate ẹ̀ báàlà ẹ fẹ́ mọ ibi tó wà. àwa ni olè onídàńṣíkí abífìlà yẹbẹyẹbẹ lórí etí ìwà etí ajá ojú wa ojú ẹkùn ibi tí ẹ̀yin ríran dé ìlọ́po méjì ẹ̀ làwa ń rí adé láti wá bá ilé àlejò ẹ kú oríire o. ẹ ti ń ṣiyèrè dúró ìdáyà Títílayọ̀ ibo lẹ́yìn ìrìn òṣèlú láti jọjọ́ mo ti ń wáyìn náà ibo lẹ́ lọ lẹ́tà ìrànjú rere. kí ló tó bá wọn ṣó mọ wọn rí ni kí tó bá wọn sọ pé. àwọn ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ nísinsìnyí lélẹ́yìn náà ìdáyà àti Títílayọ̀ rẹ̀ tá a jọ ń gbé bí tẹ́lẹ̀. kí ló mú yín tó bá tẹ̀jẹ́ pé white lẹ́wọ̀ ni àní bóyá ẹ lọ ọ̀sẹ̀ fá kí ló tẹ lọ Abẹ́òkúta lọ ra Kàmpálà kí ló ṣẹlẹ̀ ẹ tún wá kó sí bàtà jó. ẹ dúró wèrè wo ló ṣe makeup fún yín mo fẹ́ mọ̀ ta ló ṣe makeup fún yín báyìí. ẹ ti lọ jẹ́ àwọn tó ń ṣe TikTok àbí ẹ ti lọ ń ṣe skit bó tẹ́ bá tẹ̀ fẹ́ ṣe skit náà kí ló ń tẹ kún kíní ìwọ kún red ó tún kún black ìwọ náà ẹ wá fi kíní kan white kí ló mú yín tẹ ẹ̀rànjú ẹ̀rànjú òṣì tẹ́ bá tẹ̀ máa dẹ́rùbà èmi ló fẹ́ dẹ́rùbà orí yín ti jí dànù ẹ jẹ́ wọ kitchen kẹlọ jẹun ó dàpọ̀ ẹ ti ń ṣiyèrè mo dẹ̀ mọ̀ pé sórí ìwọ yìí ìwọ Títílayọ̀ yìí
ìwọ ló máa initiate ìdáyà àti ìgbà tó ti ra ring light wọnú ilé yìí mo ti ń sọ́ngbà yẹn pé oṣù máa initiate gbogbo àbọ̀ thank God pé èmi escape torí ẹ̀rìn wèrè yín lọ ẹ wá dancing ẹ wá wọ kàpálà ẹ tún wọ ẹ wọ jòkòtò wèrè ẹ dàbí àwọn tó máa ń lùlù fìlà yìí ó wá lọ báyìí títí kílẹ̀ tó rọjú see motherfucker I'm your friend come and sit down kò wá gist mi gbogbo owó tẹ kó wá láti ibi tẹ lọ tó ń rọ̀ pé owó ti dé ó yá. owó tó gbé wálé lọ gbé jáde. owó yẹn la wá gbà. owó wà nílé. yé gbọ̀n ọ̀rẹ́ mi ni wọ́n yé gbọ̀n wọ́n ń ṣe skit ní yé gbọ̀n clayton gbọ̀n. ò ẹ̀ ń lò bọ́nu skit ní àgbè bọ́ mi rí dop yín náà mi rí cameraman yín ibo ló wà. ṣé mo kẹ́ mo mọ̀ pé Títílayọ̀ ìwọ ló initiate ìdáyà fún TikTok because naturally ìdáyà ò like TikTok I know. Ó ti padà achieve aim àbí anyway ẹ káàbọ̀ sílé. báwo ló ti ọmọ yẹn náà ń kọ́ tí bọ̀bọ̀ gbẹ̀fún àyàn disturb mi ojú wo ni mo bá ẹ send. O ṣé ọkọ mi o thank you yes mo rí owó tó send mo dẹ̀ rí eléyìí tó bá wa fi kún náà o ṣé mo dúpẹ́ o àbùdí ń tẹ olókun àbùdí ń tẹ ọlọ́sà ọlọ́run àtúbọ̀ máa bá mi pèsè fún ọ gbogbo àdáwọ́lé a máa yọrí sí rere thank you very much 1 million tù lábẹ̀rẹ̀ fún ẹ bá wa pàjọ́ èdè sí 2 million ó pọ̀ gan ìyẹn la ní ká dúpẹ́ fún. ó ní àwọn iṣẹ́ ẹni mò ń ṣe àbí náà wọ́n ní kòkó ojú mi. èwo tún ní kòkòrò jowójowó. ibiṣẹ́ náà ni mò ń ṣe ní ìbá náwó fún ẹ̀ka ni mo fẹ́ náwó fún. at least owó ọkọ mi ni mò ń jẹ mi ò jówó ọkọ lọ́kọ. yeah ẹ̀tọ́ mi ni mò ń jẹ ọkọ mi ṣáà ló ń fún mi. okay kò tí kẹ̀ ẹ́ máa sọ̀rọ̀ níta. all right no problem darling. okay then all right baby take care of yourself I love you. Aremu. Wá. ẹ ǹlẹ́ ma. Báwo ni. mo wá pa ma. O ṣàrán sí ibi tí tí máa ń bá mi raṣọ yẹn ọ̀dọ̀ àwọn ẹwà mi dé báyìí. ibi tẹ́ ẹ máa ń raṣọ yẹn. dábẹ́ mo fẹ́ kó bá mi lọ síbẹ̀. mo ti order àwọn aṣọ kan online látọ̀dọ̀ wọn so wọ́n dẹ̀ ti bá mi pack ẹ̀ bẹ̀ so mo kàn fẹ́ kó lọ pick ẹ̀ up. o ṣàṣìrán ti bẹ̀ ṣá. dáadáa mo rántí bẹ̀. aṣọ náà ń tà ń bẹ̀ kò ń ṣe ràn. bá rán mi lọ bẹ̀ dáadáa aṣọ náà mo máa lọ gbé. torí mo mọ̀ ẹ́ torí tó bá lọ tó bá dé ní ìsìn o lè ní ọjà Abattoir ni mo rán ẹ ọjà Abattoir kan ni mo rán ẹ ọ̀dọ̀ àwọn ẹwà Mide Empire ni mo rán ẹ tí wọ́n ti ń ta aṣọ kó má lọ gbẹ́ran wálé fún mi o. kò sí wàhálà mi bá ti débẹ̀ lẹ́sìn máa débẹ̀ máa wá pè yín máa gbé fóònù fún ọ kó má ládi pé controversy máa la wà láàrin àwa méjèèjì. kí ni mo porúkọ wọn. ẹwà Mide Empire rẹ pé. ẹwà Mide Empire ẹgbà náà ló máa lọ fi rún fún wọn lọ́hùn. ẹ má ṣàlàyé fún gbogbo ní ayé wọn. ok ó ti yé mi tó bá ṣáà ti dán máa pè yín kó gbé fóònù fẹ́ nìkan ni. ṣé kò sí pé máa fún ọ lówó àbí ẹ ti ṣe. ṣé ìwọ ló ń bá mi fún ọ lówó ti tẹ́lẹ̀. kò sí lágbó mo lọ máa dé lẹ́sẹ̀. all right. Hello, ọ̀rẹ́ mi. AK money. Why kí ló ṣẹlẹ̀? Ṣé eégún ni bèbè yìí ni? Àti ẹ̀gbọ́n kòkòrò jẹ́wó tí a rí rí. Kí ló wá pùn jẹ́ ká mọ́ náà? Kò lè sígbà tó kì í jẹ, ọ máa jẹ. Ẹ mọ̀ wọ́n ṣẹlẹ̀, ẹni sùn. Ṣé ní ojú tó ń kọ́ ọmọ rẹ̀ tó ń dájọ́? Dáhùn wà ló dá, ọ̀nà ló ṣì máa kọ́. Tó bá tó time ẹ máa mọ̀ bẹ́ẹ̀ tó surprise fún ẹ. Ọ̀rẹ́ mi
Thank you very surprise for me. Mo dey play with surprise yẹn lásán loud. Ọmọ ẹ lè bí ìgbìmọ̀ ìdílé gbogbo tí n ti jà. Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Egun lé ẹni. Ajé Ọlọ́run ló yọ mí, wọn bá ti pa mí, mi bá ti kú. Kí ló ṣẹlẹ̀ ọgọ́? Kí ló ṣẹlẹ̀ ọgọ́? Ní street kẹta, àwọn èèyàn ọkọ̀ bẹ̀ sí yìnbọn ní. Níbo ló ti ń dàbọ̀ bolẹ̀? Ní street kẹta. Ní street kẹta ní báyìí. Àdẹ̀gbọ́n ọ̀kan nulẹ̀. Ó kẹ́ gbóhùn bọ̀. Wọ́n tí mi ká má gbóhùn bọ̀. Ó ní gbogbo bọ́tì mi ti jà. Wọ́n yìnbọn gan ni. Kí wàá lo situation tí? Àwọn olè ni ó dà pé wọ́n wá sí báǹkì kan tó wá rọ̀. Bọ́yẹ̀ bẹ̀ sí yìnbọn nìyí gà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 . Kó máa pé 5 minutes báyìí, àwọn ọlọ́pàá dé ní gíga. Àwọn ọlọ́pàá ló kún mọ́lẹ̀ ní gí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 . Àwọn ọlọ́pàá tẹ̀ pé. Àwọn ọlọ́pàá ti bẹ̀ o. Gbogbo tó kó àwọn ọlọ́pàá mi sọ pé àwọn kó ogbó yẹn wọ́n gbà lọ́wọ́ wọn. Bọ̀kọ́ tó dùn mí jù pé gbogbo tí mi ti já. Kó tí máa ń sọ náà nìyẹn. Ṣé ní àwọn ọlọ́pàá ìlú wa yìí tó bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa ṣe oníṣẹ́ ni? Tó bá dẹ̀ fẹ́ ṣe orí burúkú wọ́n máa ṣe orí burúkú rẹ̀ with style. Wọ́n ṣe eléyìí o, gbogbo àwọn ìṣẹ́ lọ́mú. Gbogbo ọlọ́mú, wọ́n gbà bú ọwọ́ wọn, gbogbo nǹkan táwọn bọ́ọ̀ṣẹ́ gbà gbogbo pàápàá ló gbà lọ́wọ́. Owó tí wọ́n lọ́pàá. Owó tí wọ́n lọ́pàá. Tó bá ti move gan wá ti fẹ́ di tán lọ. Ọlọ́pàá yẹn try gan nìyẹn o, wọ́n ṣiṣẹ́ nìyẹn o. Bro, wọ́n fi lè mú wọn mi ò bìlí pa ọlọ́pàá yẹn lè dé ní time tó dé yẹn. Wọ́n dé sí time táwọn pèsè máa jáde ní báńkì ni. Wọ́n ká àwọn ẹ̀bọ̀n lásọ̀ pàpàpàpàpà. Ó sì kọ́ ìkéré sẹ̀, gbogbo bọ́tì mi já. So báwo ló ṣe sáré délé? Mẹ́rin ló já. Mẹ́rin ló já. 5 ni ìkan sì wà bẹ́ẹ̀. Àmárùn ni eléyìí kan ló wú eléyìí kan mo ní láti ṣàánú bẹ́ẹ̀ lẹ́ni gbogbo bọ́tì báyìí bọ́tì ṣe máa já nínú bọ́ọ̀lì ìmọ̀ gàgàgà àwọn èyí mọ̀ báyìí bọ́tì mi ń jalè kọ̀ọ̀kan pa. Ikọ́ tí mo bèrè kan lọ́wọ́ ẹ̀kọ́ nìyí, a ní báwo ló ṣe ṣòfò délé ní owó. Jọ kí lórí nínú bó ṣe dé láì bó ṣe ó yà dé ńlá tàlàfíà. Ẹlẹ́sẹ̀ yìí ni. Ok, ẹlòmíì tó lẹ́sẹ̀ méjì tó wà lórí wheelchair tó bá gbọ́ọ̀rọ̀ òbọ̀ wọn máa fà ìwé rẹ̀. Àwọn òdìbẹ́ pa lórí pé bọ́tì yẹn já kí ló ṣẹlẹ̀? Bọ́tì mi ló já. Ikọ́ tí mo bèrè lọ́wọ́ ẹ̀ kò dá mi lò. Báwo ló ṣe délé? Báwo ló ṣe sáré délé? Gbogbo bọ́tì lọ jásẹ̀ mẹ́rin mò ń sàánlẹ̀ lẹ́ni. Ọmọ ìbéèrè tí mo bèrè lọ́wọ́ ẹ̀ ó ṣàlẹ̀ ti délé. Bọ́tì tó já ló kàn dùn. Mẹ́rin ló já. Mẹ́rin. 5 ló wà bẹ̀ mẹ́rin ló já wò. Ìwọ náà lọ wọṣọ míì. Àtẹ dúpẹ́ pé ó délé pé tẹ́lẹ̀ sọ yóò tẹ̀lé ẹ́ bí màá gbẹ́ pé ó ti délé Ọlọ́run tó là ní ẹ̀. Ìyẹn ọ̀gán ni kókó. But my main concern ni pé gbogbo tó kó wọ́n gbé yẹn gbẹ́ bolówó yẹn bá wọlé fi kankan bolówó yẹn bá báyìí. Àwọn ọlọ́pàá ló gbé lọ. Ọlọ́pàá ló gbé àwọn ọlọ́pàá gbé lọ. Èmi kàn fẹ́ mọ̀ ni pé owó ìṣọ́ránsì ni ó bá lọ bọ́ sọ́wọ́ lọ́wọ́. Mo ṣọ́ọ̀bù yẹn gan máa dá padà sí báńkì. Nǹkan tó àwọn kan fi ṣe bọ́tì tó já yẹn ó dùn mí gan black làwọn bọ́tì yẹn bó ti ń jábọ́lẹ̀ pàápàá mò ń gbà. Ọmọba tí bọ́tì yẹn bá já lọ wọṣọ mi. Kí ló ṣẹlẹ̀? Ajá àdúgbò pé o ti délé. Wọ́n bá ṣe tiẹ̀ jẹ́ mọ́ mi lọ́rùn bọ́tì mẹ́rin ló já ń bẹ̀. Bọ̀tà ọlọ́pàá ló gbówó yẹn lọ àbí? Ọlọ́pàá ló gbé lọ. Why? Bọ́tì mẹ́rin ló já. Iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ́ o, jíjí ló ń jí, kíkó ló ń kó, olórí olè níwàrún, ẹ̀yin lẹ kólé alára, ẹ̀yin lẹ kó tajèrò, ẹ̀yin lẹ kólé ọ̀gbun àga, iṣẹ́ ti yá báyìí o, ẹ̀yin olè onídàṣíkí, abífìlà yẹbẹyẹbẹ, mo fẹ́ kẹ́ gbéra báyìí, kẹ́ lọ gbé owó tí àwọn ọlọ́pàá gbà lọ́wọ́ àwọn adigunjalè, kẹ́ lọ gbé wá fún mi, kẹ́ má wá gbàgbé o, tẹ́ bá ti débẹ̀, kẹ́ make sure pé ẹ jẹ oúnjẹ yín, tí ó bẹ́ kò sí oúnjẹ yín níbí o. Ẹ̀jẹ̀ tèmi kò bí ewúro ó yá gbéra. Wow, in fact you people really did a good job. Thank you very much. Thank you very much. I really appreciate it. Ṣé rí àwọn nǹkan tẹ́ ṣe ìyẹn ló máa jẹ́ káwọn aráàlú ní confidence lórí wa pé àwọn ọlọ́pàá we are really trying this. In fact ó really jọ mí lójú with this. I'm going to write a report on this. Lọ sókè lọ. You deserve a great reward and I'm going to surprise you. Inú mi dùn gan. And at the same time, I'm going to need that the manager to give account of the money. Call the one to know with the press. You can't release it all again. The press has to be there. How much is difficult? This is difficult. I will never wash it. All that recover from those criminals. This is the money. Is it okay? Okay, sorry. Ṣé o wà okay bẹ́ẹ̀? Nǹkan tẹ́ bá ti sọ ni ọ̀gá. No. It's not a matter of nǹkan tí mo bá ti sọ ni. Ṣé rí ọmọdé kan àgbà kan là ìgbàlẹ̀? Èmi ò sí nínú àwọn ọ̀gá tó máa sọ pé yes
authority. No. We need to run us together. That is it. Àwọn wá ní olè onídàńṣíkí abífìlà yẹbẹyẹbẹ lórí etí ìwà etí ajá ojú wa ojú ẹkùn ibi tí ẹ̀yin ríran dé ìlọ́po méjì ẹ̀ làwa ń rí adé láti wá bá yín lálejò ẹ kú oríire o. Ẹ ti ṣe èrè ni ẹ yà wèrè ni níbo lẹ gbà wọlé èmi lẹ kó gbọ wá bá ajá tó wọlé ẹ̀kọ́ afẹjẹwẹ ni. Àwọn òbẹ ẹlẹ́jọ́ owó tiwa làwa wá gbà. Bẹ́ẹ̀ ni owó wa la wá gbà lọ́wọ́ yín. So ara àwọn ọ̀daràn ni ibo lẹ gbà wọlé náà. Officer get him arrested. Jésù. Ọ̀gá. Ọ̀gá sà. Ọ̀gá ẹ sà. Ọ̀gá. Yé. Ìbànújẹ́ ni kí màjèṣí tó gbé òbí rẹ̀ rọrùn àbúrò gbáà ni kí wá síyàn lásán ọmọ babaláwo tó máa dídá afá tó máa títẹ odò tó máa tún fẹ́ bẹ̀rẹ̀ tó máa ti fún tẹ̀ dùn. Àwọn sí o Fálẹ́yẹ. Torí ẹ̀yin àgbàpalẹ̀ ní tá a bá mo dídùn fún àwọn àdéhùn ààrùn kan mo máa mú ẹkún àsùn dá wá. Àbí kí la fẹ́ bó lódùmarè fà ẹ̀yin lè ro nǹkan kan àmọ́ ìsinmi kàyéfì bó ló ṣe ṣẹlẹ̀ gan-an bó ló ṣe ṣe. Ṣé tó máa ń sọ̀rọ̀ eyewitness mo wà bẹ́ẹ̀ ni òun ò fi ìpìtàn fún mi rárá. Ó ṣojú rẹ̀. Owó mi lórí. Tá fi pa Fálẹ́yẹ ó ṣojú rẹ̀ kàn. Bàbá bẹ́ẹ̀ kọ́ owó la gbé sórí tébù yìí. DPO ló dóko yìí. Fálẹ́yẹ. Bẹ́ẹ̀ni àwa náà la dúró ìdè ṣé ló kàn metamorphose lójijì ni bóyá afẹ́fẹ́ ló gbé wá o bóyá omi ni o àwọn ọmọ ibi tó ń gbàdé ká tó wí ká tó fọ. Àfikún sáà. Ọ̀ṣùpù ló lẹ̀ gbẹ́rẹ́gẹ́dẹ́. Gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ní. Kò bá burú mọ́. Àbí? Àkọ́dí wa ṣubú. Ká má sọ náà nù. Wí. Fálẹ́yẹ wálé o. Ká má sọ náà nù. Fálẹ́yẹ lọ para rẹ̀. Ó gbẹ̀sẹ̀ àgbà ó dè ní. A ní ọ̀wá lé kó wá bẹ bùsàrí wá dójú rẹ̀ gan wọ́n bá rọ́pò ń lù títí ẹ̀rọ ìtúwà tá a ṣe fún fọ́ọ̀mù tí mò wọ́n yí a máa lọ àìsè fún mò ń lọ mọ́ tí wọ́n á ń gbọ́ pé wọ́n yìnbọn pọ̀ mọ́ babaláwo lọ́sàn-án orúkọ tìjú ńlá gbáà ni tẹ̀yìn ọ̀bá mẹ́ẹ̀mí mọ́ kò burú ẹ ṣáà gbìyànjú. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé. Bàbá ẹ wò mo fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ ṣe àwọn ọlọ́pàá à ń ṣiṣẹ́ à ń tọpinpin gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ ẹ̀ pátápátá la máa lọ́wọ́ ṣìkún wọn bá wọn máa tẹ̀. Àfojú wọn balẹ̀ jọ́. Sẹ́ńtàn mi ni kémi wá náà máa tara mi. Nígbà àwọn abẹ lójú yín ẹ rí nǹkan kan ṣe sí tẹ́lẹ̀ ẹ̀ máa bẹ́ sí di làwọn inú ilẹ̀ fẹ́ wá tọpasẹ̀ wọn tẹ́ mú wọn sìnkún
ọlọ́pàá ìsinmi ẹ̀dọ́ tí kẹ́mi ọgbà fún lódùmarè. Fàlẹ́yẹ ìbáàdún ni ọwọ́ máa gbórí odò jagun kéèké ọmọ ní ẹrù jẹjẹ ọmọ lódò kan tẹ́rí ọmọ lódò kan tẹ̀ tó sàn wéréké tó kó tẹ̀kù ní ọsímálẹ̀ ọ̀dà bàtà ìran asákẹ́kẹ́ kan ìbòmù ìran bàbà jẹ ṣẹ̀ṣẹ̀ lórí onídọ̀bọ̀rọ̀ ni ó mú odò náà gbẹ dọ̀bọ̀rọ̀ rẹ ti wá wù mí o Fàlẹ́yẹ ibi rẹ ni kọ́ wọn abálábẹ́ rẹ o wọ́n wá sí o Fàlẹ́yẹ wow. Ẹlẹ́gbọ̀n ṣe wà pa ẹ rántí ojú yìí. Mi ò rò bẹ́ẹ̀ sá. Ẹ rántí ojú mi. Ẹ má bínú. Tí mo wá bí the last time tí mo sọ fún yín pé mo ń béèrè Bùkọ́lá. Oh, that's true. Ẹ má bínú sá. Ẹ ti rántí. Bẹ́ẹ̀ ni sá. Ó dàbí pé ẹ bá mi jíṣẹ́ fún because látìgbà yẹn náà mi ò rí kọ́ọ̀lẹ̀ mi ò rí nǹkan kan aago tí mo dẹ̀ ń pè mi ò rí reach. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò rí wọn kó tó di pé mi lọ school. A lè ṣe parí exam ló yẹ kí n wálé. So mi lè tí ì rí wọn náà sá. Okay. But ṣé kí n lọ check ẹ o ṣì wà ní. No. Mi tí ì rí wọn lé ní rárá. So látìgbà tí mo lè di school dé mi tí fojú mi kàn wọ́n rárá. Ó dàbí pé ẹ mọ Bùkọ́lá tí mo sọ. Bùkọ́lá tí mò ń sọ yóò kí n sábà ń kúrò nílé. Ó máa ń always wà nílé ni. So kí ló wá ṣẹlẹ̀ tí ò sí ara ńlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí? Tó bá wà lé máa sọ fún mi pé wọ́n wà nílé o. But for now mi tí fojú mi kàn wọ́n. Mo dẹ̀ ní láti rí Bùkọ́lá o. Ó wà very very urgent. Wow. Very very important. Wow. Kai, kí ni mo lè ṣe o? Okay. Ṣé ẹ mọ Bùkọ́lá tí mo sọ dáadáa? Àǹtí Búkì tí wọ́n kúrú tí wọ́n pàdé ẹ̀bà ìtàn ní pointed nose tó ń rọ̀bọ̀. Bí mo ṣe júwe fún wọn mi sọ pé wọ́n rọ̀bọ̀. Tí mo júwe fún mi sọ pé wọ́n rọ̀bọ̀. Wọ́n náà pupa díẹ̀. So wọn ga púpọ̀ wọn ọ̀dẹ̀ kúrú. So wọ́n dẹ̀ ní pointed nose. Nǹkan tí mo sọ nìyẹn. Wọn kí ló dé tẹ̀ wá rántí? Ẹ̀ẹ̀kan dédé rántí àbí ó kàn wọ́n yín kẹ̀kan wo pé ọ̀rọ̀ mi ò ní mí nílẹ̀ ṣe rántí. Mo ṣe bẹ́ẹ̀ mo lọ school ni mo ṣe bẹ́ẹ̀. Ẹ wò ó ṣe rántí pé lọ́jọ́ yẹn mo fún yín lówó fúnra mi. Mo dídì fún yín lówó kíṣẹ́ yẹn lè yá ni kẹ́ lè fi ṣiṣẹ́ bí iṣẹ́ ni. Ẹ̀ẹ́dẹ̀ wá rántí mọ́ sí kó dà. Ó dà ṣe rántí orúkọ mi. Orúkọ yín? Tí mo sọ fún yín. Mr. Mr. ẹ má bínú. No, Mr. Ẹ̀dẹ̀ lẹ́ lọ school. Ó ti pẹ́ náà sá 4 months ní semester kan. Ẹlẹ́ wá rántí tí mo sọ fún yín pé Àlàdé Àjàlá ni mò ń jẹ́. That's true, Mr. Àlàdé Arómirẹ́. Arómirẹ́ kọ́ Arómidànù ni. Kí ló ń ṣe yín? Báwo lẹ ṣe máa fi mí wò kú? Àlàdé Arómirẹ́ ti kú ẹ̀dẹ̀ ń fi mí ṣe ẹ̀yẹ. Ẹ má bínú, my bad. Mo dídì sọ fún yín mo ní Àlàdé gangan lorúkọ mi. Surname mi ni Àjàlá. That's true, ẹ má bínú. Fún nǹkan tẹ́ ṣe yẹn ó yẹ kí n ṣe fún yín nìkan lẹ́nu bọ́tẹ́ ẹ̀ lè rí kọ́bọ̀ gbà lọ́wọ́ mi. Kò tó yẹn dájú. Ó jù bẹ́ẹ̀ lọ brother, ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ má bínú. Téèyàn bá lọ school ó gbúdọ̀ ní memory ni. A good liar must have a very big memory. Ẹ bọ̀ bí tíyẹn ní memory rárá. Láyà nìyẹn sá. Kí lẹ fi yàtọ̀? Tẹ́ ń fi mi wó kú ọ̀run. Láyà nìyí. Ṣé mo kú lójú yín ni? Ẹ má bínú, Ọlọ́run ní pa yín. Àmín. Kò ní pẹ́ yín náà. So now jọ ẹ bá mi ṣiṣẹ́ mi bí iṣẹ́. Tó ti yín sìn. Ìdílé lè tẹ́ bá ti rí Bùkọ́lá báyìí. Ẹ fún nínú ṣé nọ́mbà iṣẹ́ wà lọ́yìn? Mi sure. Ẹ rántí ẹ burú díẹ̀ o. Mi ni mo sá. 00 Okay sir. 230 877 46. Kò sí wàhálà ẹ sáà rántí jíṣẹ́ mi ṣe ti gbọ́. All right ẹ ṣe gan Àjàlá Àlàdé Àjàlá ó ti yé yín sìn. Wálé wá Búkì táwọn náà fi àìsàn ìbò ní láti bá mo ṣe fẹ́ mọ Búkì ní ìbojú kan Búkì rí. Finally a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
mo wọnú ilé yìí láyà tàlàfíà inú ilé tí mo ti máa ń rí nínú fídíò látijọ́ ẹ̀ mo padà wọnú ẹ̀. ibi tí àkànrà manage ilé ìpẹ̀lú àwọn guys lájọ wa. Bọ̀ kí ló dé tó fẹ́ kí n wá sí ibà látijọ́ kí ló dé tó fi pẹ́ tó èkó tó mú mi wá sí ibà. Mọ̀ pé níbi tó bá wà bí most times tó bá ń bí tó máa lọ bí iṣẹ́ ìpìlẹ̀ bọ́sì máa fi wọ̀ nìkan lẹ̀ ń bí màtá gáàsì tàbí wà ń bí náà mí ní kíkọ́ àti wọn nìkan lẹ̀ mọ́lẹ̀ tó tó yẹ mo ṣe pé kí wọ́n wà lọ́hùn kí mi wà ń bí. Ok, inú mi ṣáà dùn mọ́ pé finally mo wá sínú ilé ọkọ mi lẹ́kọ̀ọ́. Ìjọ àyè tí wà ń bí àyè lóko sóbìnrin kankan kì í yá mọ̀ láì lẹ́ni tí ń fún ẹ. Bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìjọ tóbìnrin bá wà ṣé mo wá invite ẹ̀ wá lẹ́ni tí mò ń bọ̀. Ok, àwọn ọ̀rẹ́ ẹ̀ kan ṣé wọ́n wà. Wọ́n wà lórí ìbò fúlà tó ń tó máa pọ́n láti fi Guys! Nísìrò àbí kòkòrò tó ń kúrò nílé kòkòrò jẹ́wọ́jẹ́wọ́. Ìyàwó mi lélẹ̀. Irọ́ ni. Ìyàwó mi lélẹ̀. Ẹ má bínú kòkòrò jẹ́wọ́jẹ́wọ́ bíi ti báwo. I am so sorry, ẹ má bínú. Nice to meet you. My name is Prince. Finally! Wow. Stanley. Nice to meet you. Wow. Well done. Eré wa gan-an. Ṣé rí ó ti ròyìn fún wa dáadáa gbogbo nǹkan tẹ́ máa ń ṣe fún tẹ́ ṣe máa ń tọ́jú ẹ gbogbo nǹkan dáadáa tẹ́ ń ṣe ló ti sọ fún wa. Wow. Wọ́n ṣe ń tọ́jú ṣáà pé èmi náà ń tọ́jú òun. Wá tí ẹ mọ yẹn. Ṣáà yẹ kí mi ráìdè fún yín mọ́ báyìí. Kéèké nọ́mà. Ẹ fìlà tó mẹ́jọ mọ́mà. Ẹ fìlà tó. Ẹ bá nílé yẹ ká mọ̀. Àánú dúró re. Ó ti ròyìn fún èmi náà. Èmi náà ti pẹ́ tí mo ti fẹ́ meet ẹ̀. Nice meeting. Ó sì pèèyàn kan pọ̀ yẹn sí àwọn àdójà ìfáì dàkì ó pọ́sibù kó bá a ń bí kàtó. Wow. Ẹ wo ẹ ṣáà máa bá wa tọ́jú ẹ̀ dáadáa ṣe ti gbọ́ Ọlọ́run adé máa fún mi ṣe. Ǹjọ́ ara yín. Òun náà kò lọ ó di ọ̀la kó tó lọ kúrò lẹ́yìn náà bọ̀ ó máa ti lọ lára ọ̀la. Kí ló dé? Ṣé ń bá wa jà ní? Ó ní kò tó fẹ́ ṣe ní Àbújá tó wà. Tèmi fi pé ẹ máa lo 5 days tá a máa gbé ń jáde gbé lọ club jáyé kẹtọ. Àbọ̀sẹ̀ méjì gan. Àbí? Actually mo ní nǹkan tí mò ń ṣe lọ́wọ́ l'Abuja mo kàn ní kí n sáré wá wò ni bóyá a máa plan bí mo ṣe máa padà wá tá a ṣe máa jáde tá a máa ní fún. Ṣé promise wa? Of course. Àbẹ̀ máa padà wá. Yes. Tó bá ṣe díẹ̀ sí máa tẹ̀ máa jáde àfẹ́lẹ́ ṣe shopping máa ní láti get àwọn photo àpò Àbújá. Tí o gbọ́ àmà lò. About 3 is a crowd. Mr. and Mrs. Aveshi. Bóyá ti di bẹ́ẹ̀, no problem. Kò sí problem. Ìwọ sọ ò lè gbé wá kí gbogbo àjọ lọ. Ṣé family and friends lé ní Mr. and Mrs. Bá lè jọ mi, a máa ṣe family and friends. Ego tí ẹ sí problem. Àwa náà níbi táwọn ti fẹ́ lọ ṣe shopping ní ọ̀nà ìlú. Ẹ jọ̀ọ́ madam, mo ní request kan. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń bọ̀ next time yẹn, ẹ jọ̀ọ́ ẹ lè mọ̀ rẹ̀ yín dání. Àwọn ọ̀sán tiẹ̀. Actually mi ò fi bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ púpọ̀ but torí pé ẹ jẹ́ ẹni tí mo like tí mo dẹ̀ fọ́ fún gidi gan màá gbìyànjú láti bá yín mú méjì. Respect. Ẹ ṣe ìgbẹ́ mẹ́nu ẹ̀. Respect mama God bless you. Kẹ́fìlà tó mi yẹ. Kẹ́fìlà tó. Àwọn náà níbi tá a fẹ́ sáré dé. Wá ti rédì kàkà dé. Mo ti rédì. But àkọ́kọ́ ló fẹ́ wọ bedroom ẹ̀ bó ṣe rí. Let's go. Bedroom? Yes. Yeah. No. Baba. Baba. Ẹ dákun baba. Sáré. Baba, èmi ni. Èké. Bẹ́ẹ̀ ni èmi ni baba. Ọ̀rẹ́ tẹ́jọ́ bá lọ tó bá kọjá ìwọ ló yẹ àkọ́kọ́ pàkà tó péjọ. Bẹ́ẹ̀ mo mọ tí mo sọ. Baba, ẹ̀yin onídùúró mi. Èmi èso onídùúró rẹ, ìwọ ẹni bí èèyàn kàí. Baba, kí ni mo ṣe fún yín? Ọjọ́ ọ̀sẹ̀ mẹ́wàá oṣoogun ọ̀sọ̀gbọ̀n. Èké. Bẹ́ẹ̀ ni èmi. Ṣé ìdá ọmọ mọ́ ni? Ẹni bí ní ọtí pọnmọ́ rẹ léwẹ̀. Báwo ni mo jẹ́ níbi bàbá? Ọtí lè mọ̀. Àmọ́ táwọn bàbá tó mọ̀ ní ìsìn. Ẹ̀wẹ̀. Yìí sí.
ìbànújẹ́ ni kí ọmọ babaláwo tòdó rẹ̀ rọ̀mọ́ bí ẹni tí ò máa fádà mọ́. Ikú wá pọ̀ mọ́ oníṣègùn bí ẹni tí ò mi gbò. Ó lè ò ní jàgbá kó má sí lójú fèrè. Dájúdájú nǹkan wọ́n wá ń bì kan ni. Fálẹ́yẹ o! Fálẹ́yẹ bí ọba wà kọ yọjú sí mi mo fẹ́ máa rúkú tó pa ọ́. Ògìdìgídí ló mẹ́rin wọ́n gbàgbé ògìdìgídí. Ajá fún jagun ọlọ́gọ́fà ọfà tó lóun ó tafà mẹ́fà sóríta mẹ́ta ọfà. Àkọ́kọ́ tó ta ìwẹ̀wẹ̀ ó ní bí ó sọlẹ̀ sí. Èkejì tó ta ìwẹ̀wẹ̀ ó ní bí ó sọlẹ̀ sí. Ẹ̀kẹta ló ta sójú Olódùmarè tó mófo. Fálẹ́yẹ o! Ibikíbi tó ọba wà kó jẹ mi ní wéréwéré. Kó jẹ mi wàrà ṣàṣà. Ògìní mi ti gàjà ojú tó lé ojú tó kó tilẹ̀kùn ọgbọ́dọ̀ tilẹ̀kùn ọjà mọ́. Tó bá bẹ́ wèrè lé kí n rí ọ, tó bá bẹ́ mèsì àgùnkùnrin kí n rí ọ, tó bá bẹ́ múrin àgbàdá kí n rí ọ, tó bá bẹ́ lóríta mẹ́ta gbàǹsálà kí n rí ọ. Fálẹ́yẹ o! Mo fẹ́ marú kú tó pa ọkùn kan báyìí. Officer! Get him arrested! Get Jésù! Ìṣọwọ́ ìkéré. Ọ̀dọ́ ike lómi ti tẹ̀yìn wọ́gbọ́n ìpínlẹ̀. Kọ̀mọ́rọ́. Ó ti yé mi. Sorry. Bàbá, ẹ ní bínú nítorí Ọlọ́run. Kí n má bínú odindi ọmọ. Láìsẹ̀ díẹ̀ kí n má bínú odindi ọmọ. Bàbá, ẹ má bínú, mi ìmọ̀ pọ́ ọmọ yín ni. Mímọ̀. Nǹkan tẹ́ sọ fún mi nípa àwọn ọmọ yín wà ń Kwara. Ẹ sọ fún mi pé báyìí. Nígbà mo á sọ fún ọ pé wà ń Kwara ṣé ìjọba èyí gbọ́mọ kú omi ọba wà lọ́bù mí ni. Láìsẹ̀ pé iṣẹ́ ara rẹ̀ ní í ṣe. Ẹ bá ti sọ fún mi wọ́n ti gbọ́ ọmọ yín wá síbí. Kí n tún pè ọ́ ìwọ ọ̀gá mi kí n tún pè ọ́ kí n tún ṣàlàyé fún ọ pé ti gbọ́ ọmọ mi kú. Bàbá àbí bínú. Èmi náà aṣọ ọmọ fún yín. Ọ̀sán kárí. Máa kọ́lé fún yín bàbá. Ọ̀sẹ̀. Máa ra mọ́tò fún yín. Ṣẹ́dọ̀ àwọn mọ́tò mi bá bí. Ọmọ yín náà ni. Àdìpẹ́ ẹ sì lè bímọ, ọmọ sì wà lọ́rùn bàbá. Ọmọ wà lọ́rùn, èmi náà mọ̀. Tíṣú bá ti dájú olóko tó kán mọ́lẹ̀ pé olóko náà wà dájú su yọ wà rọ́yẹ̀ pé olóko kì í pa àmọ́ wọn bí rẹ̀ lọ. Ogun dábèrè o. Ogun dábèrè o. MSP on the mix, baby. Oya, lewa, oya, oya, lewa, oya. Oṣù GBEWIRI o. Etí wa etí ajá, ojú wa ojú ẹkùn.